rí wípé àwọn kan wà tó jẹ́ wípé ọmọ kékeré mo tiẹ̀ ti rọ́mọ kékeré tó jẹ́ wípé ẹnu ẹ̀ báyìí ṣe ló ń bù là ó dẹ̀ ń fọnu déédéé kì í ṣe wípé kì í fọnu kí làwọn nǹkan tó túbọ̀ máa ń fà á tó jẹ́ wípé ṣé a máa sọ pé wọ́n máa ń bí mọ́yàn ni ṣé àbí àjogúnbá. Kò sí nǹkan tó jẹ mọ́ halitosis that is mouth odor bad breath kò sí nǹkan tó jẹ mọ́ àjogúnbá. Ọdún àgbẹ̀ ni pé àwọn ọmọ wa èyí tó yẹ la ṣe máa advice wípé àwọn ọmọ ìkẹ́ máa fún tẹ́ bá ń fún wọn chocolate gan jẹ àbí kan tó bá ti dùn jù ẹ make sure pé ọmọ máa rinse out kẹ́dẹ̀ máa fún wọn ní àárọ̀ àtalẹ́ torí tí wọ́n bá ti jẹ chocolate jù kan tó máa ń fa ihò tí wọ́n bá ti wà lẹ́nu tó bá ti block ihò yẹn wọ́n máa ń fa mouth odor torí gbogbo oúnjẹ tí wọ́n ń jẹ gbogbo ẹ̀ store sínú ihò yẹn ni so tó bá ti block ihò yẹn bẹ́ẹ̀ ni tó bá ti block ihò yẹn gbogbo nǹkan tó bá ń ṣe bẹ́ẹ̀ fọnú fún wọn òun yẹn ṣe máa jáde ní ẹnu wọn so a máa advice tó bá ti notice ihò bẹ́ẹ̀ kó dípò bẹ́ẹ̀ sí ní dùn ẹgbẹ́ wọn lọ sí dental clinic kọ́ láti fíìlì ihò yẹn fún wọn. Ìyẹn ni pé àwọn ìjẹkújẹ tó ń jẹ yẹn ó tiẹ̀ lè fa nǹkan tó lóyìnbó ń pè ní bacteria àbí tó jẹ́ wípé tó bá ti pẹ́ lẹ́nu wọn gan ó lè di kòkòrò tó máa jẹ eyín wọn. Mo wá ti wá gbọ́ wípé bóyá tí ẹni yẹn bá ní ìtọ̀ ṣúgà bóyá ẹni tó bá ní ìtọ̀ ṣúgà lára àbí ẹni tó jẹ́ wípé kíndìnrín ẹ̀ àbí ẹ̀dọ̀ ẹ̀ ó kù díẹ̀ káàtó bóyá ó ti ń bàjẹ́ abẹni tó ń mọtí púpọ̀ jù pé ẹni yẹn náà ó tún lè fà á kẹ́nu máa rùn fò ṣé bẹ́ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ náà ni àwọn míì náà dẹ̀kẹ̀rẹ̀ tó bá ti ní toothache wọ́n máa feel some salty taste in their mouth wọ́n máa feel ẹ̀ ní ẹnu. Ìyẹn á máa dàbẹ́ ní pẹ́nu iyọ̀ wà ní ẹnu èèyàn that is abscess that is oyún yẹn ló ń jáde níbẹ̀ oyún yẹn ló ń fa òórùn ẹnu yẹn so àwọn míì dẹ̀kẹ̀rẹ̀ máa ní red gum that is gum ó máa dá pupa àwọn míì dẹ̀kẹ̀rẹ̀ àwọn yẹn òkè eyín bẹ́ẹ̀ ni àwọn ibi tó ń yẹn ẹran tó wà níbi eyín yẹn bẹ́ẹ̀ ni ó máa dá pupa ó dẹ̀ máa wú àwọn míì dẹ̀kẹ̀rẹ̀ àwọn wọn funfun àwọn míì wọn fẹ́ fọ àwọn tó dẹ́nu mi bá fẹ́ fọ àwọn máa fẹ́ wọ́n lè fẹ́ jẹun tó lè fẹ́ bì kòkò bẹ́ẹ̀ yẹn so ẹlòmíì ò kí lè fọ àwọn ẹ̀mọ́ dáadáa tẹ́ bá rí táwọn bá funfun bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti fọ àwọn ẹ̀mọ́ dáadáa wọ́n máa fa òórùn ẹnu. Ẹ̀yin aráalé òun lẹ gbọ́ yẹn o tá a bá farabalẹ̀ fún ahọ́n wa ó máa ń fa òórùn ẹnu wọ́n dẹ̀ ti jẹ́ kó yé wa pé lóòótọ́ tó bá ti di wípé ìtọ̀ ṣúgà wà lára ẹni yẹn ó lè fa òórùn ẹnu àti pàápàá jùlọ irú ẹni tó bá jẹ́ wípé ẹ̀dọ̀ ẹ̀ ti fẹ́ máa ní bó ṣe jẹ́ àbẹ́yìn tẹ́ ẹ tó yẹ pé àárọ̀ báyìí ẹ ti jí mú bàbá dúdú àwọn bàbá ńláńlá yẹn lẹ máa ń jí mu àbí lọ́wọ́ alẹ́ lọ́wọ́ ọlọ́sàn ẹ lè ṣe kẹ́ má mú ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣe ní díẹ̀ òun lẹ ń gbọ́ yẹn kò sí bẹ́ẹ̀ fẹ́ fọ́ tó gbogbo nǹkan tá à ń sọ àwọn tó ń ṣe gan jẹ́ kó yé wa wípé gbogbo kinní yìí kò láǹfààní tó ń ṣe lágọ̀ọ́ ara jàǹbá gan wà tó lè ṣe fún àgọ́ ara kí ló wá dé tó ṣe jẹ́ wípé òun tán ló ń ṣe jàǹbá yẹn gan ló wá wù wá ká máa mú tó òun lẹ ti gbọ́ lẹ́nu àlejò mi yẹn ẹ jẹ́ ká máa wọ́n ní ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ mìnàwọ́ wò díẹ̀díẹ̀ ní kẹjá ká máa ṣe ètò ojúmọ́ ire ti ìlera ara wa ó sì ń tẹ̀síwájú adẹ̀ tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ òórùn ẹnu àti eyín tó máa ń kẹ̀ tó máa ń bàjẹ́ kí ló máa ń fà á àti pàápàá jùlọ ọgbọ́n wo la wá lè dá sí fẹ́ni tó bá ti wá rí pé ó ti ṣẹlẹ̀ sẹ́nu òun kí ló lè ṣe sí tó lè fi ṣèrànlọ́wọ́ fún tó jẹ́ wípé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ̀wọ̀n ní máa bomú fún ẹ kú kalẹ̀ bọ̀.